Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Sefiu lórí àgbo aṣọ òkè àtijọ́ àti tìgbàlódé.
sọ́yọ́ aṣọ ẹtì aṣọ sọ́yọ́ alárì aṣọ àtijọ́ Dámilọ́lá ló ń tà yín ìyá ta yẹ́sì ọgbọ́n aṣọ ẹtì àyà mẹ́tì àná yọ̀rọ̀ màláìka àmẹ́dà àbùsí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.